Mo sá kójókójó bí ẹni tí ò lárá, mo bùrìnbùrìn bí ẹni ò léèyàn. Bá a bá bùṣe gàdà, tá a bá pàdé ọ̀rẹ́ òtítọ́, a máa yáni láàjẹ bí ẹni lọ. Òwe tó ń tàkùn lèdè tó jẹyọ jáde nínú ewì àtẹnudẹ́nu ni. Mo sá kójókójó bí ẹni ò lárá, mo bùrìnbùrìn bí ẹni ò léèyàn. Bá a bá bùṣe gàdà, bá a bá pàdé ọ̀rẹ́ òótọ́, a máa yáni láàjẹ bí ẹni lọ. Olórin kan náà ti kọrin, ó ní ọ̀rẹ́ ẹni ní bá ní pilẹ̀ ọlà, kẹ́bí ẹni ó tó bá ní ná ńbẹ̀. Ọ̀rọ̀ àgbà. Ó túmọ̀ sí pé tẹ́dà bá ń làkàkà láti jẹ́ èèyàn láyé, láti di ẹni takuntakun, láti di ẹni tí wọ́n ń yà wá wò, láti di ẹni tí wọ́n ń dọ̀rọ̀ dúró dè láwùjọ, ẹbí ẹ̀kọ́ ní ó bá pilẹ̀ rẹ̀. Àwọn aráàta tán jẹ́ olólùfẹ́ rẹ̀, tán jẹ́ ọ̀rẹ́ minú, tán jẹ́ ènìyàn tí wọ́n fẹ́ rere, tí ìwòye wọn jọra wọn, tí ìwòsàkun wọn jọ fara pínra. Àwọn ni wọ́n gbé gòkè ọlà, àwọn ni wọ́n gbé débẹ̀. Àsìkò tí ń làkàkà yìí, ó ń sá kójókójó ni, torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọmọ ológo tó bá fẹ́ dìde láti ṣògo, ìdojúkọ máa ń pọ̀ fún wọn, pàtàkì nínú ẹbí, nínú bí a ti bí wọn. Tó bá wá fẹ́ jẹ́èyàn, ọ̀rọ̀ ilé baba ọmọ kì í bọmọ lẹ́rù kọ́ tó wà nílẹ̀ yìí. Dandan ni kó fi ibùdó rẹ̀ sílẹ̀. Ọ̀rẹ́ rẹ ní Ṣẹ̀yẹ. Akin dúró ná, kí ló dé tójú rẹ kọ́rẹ́ lọ́wọ́ báyìí? Inú mi ò dùn, bèbí ń tirọ kalẹ̀ bí ewé mọ́mọ́. Kódà ní àyín ní wọ́n wà tó ti ń fọwọ́ lẹ́rán, tí èmi ti ń jẹ́wọ́ lọ ní tèmi. irọ́ ni o. Ọ̀rẹ́ mi já mi sí. Kò sí irọ́ níbẹ̀. Apastor nígi lẹ́yìn ọgbà mi bí mo rò ní APPASTORE tí o bá ti download ẹ̀ sórí fóònù rẹ báyìí tí o forúkọlẹ̀ gẹ́gẹ́ bí awakọ̀, o tún lè fi gbèdéke sí iye wákàtí tó o máa fi máa wa ọkọ̀ ṣiṣẹ́. Kódà àyè tún wà fún àwọn tó ní ọ̀kadà tàbí kẹ̀kẹ́. Bákan náà làyè wà fún àwọn tí ò ní mọ́tò, ọ̀kadà tàbí kẹ̀kẹ́ láti ṣiṣẹ́ pẹ̀lú Apastor. Apastor ti dé, ìrọ̀rùn ló bá dé. Kó sá kójókójó, kó bùrìnbùrìn lónìí nìkan ṣoṣo, ó so kó tọ àwọn ẹni bí ẹni lọ, àwọn èèyàn bí èèyàn, tó wá gbé lọ́wọ́ sókè. Tó bá wá padà wá ti débi tí tó ń lọ yìí tán, ó lè padà wá kó oríire hàn àwọn èèyàn rẹ̀. Ṣùgbọ́n àsámọ̀ ọ̀rọ̀ tó sọ pé mo sá kójókójó bí ẹni tí ò lárá, mo bùrìnbùrìn bí ẹni ò léèyàn. Bá a bá bùṣe gàdà, tá a bá pàdé ọ̀rẹ́ òótọ́, àmọ́ yániláàjẹ bí ẹni lọ. Ó túmọ̀ sí pé ńgbà míì gan tó o bá lòun pète ọlà, òun pète àti jẹ́èyàn, nínú àwọn ẹbí rẹ nígbà míì ọ̀rẹ́ òótọ́ lè wà ńbẹ̀, láì fi dijú pátápátá fẹ́ bí. Ìgbà míì sì rèé, àwọn tó o pè ní aráàta, gbogbo wọn kọ́ náà máa jẹ́ ọ̀rẹ́ òótọ́. Àìmọye ọ̀rẹ́ tó ti pàdé tí wọ́n tó finá jó ọ ju bí àwọn ẹbí ẹ̀ sì lè finá jó ọ lọ. Àìmọye àwọn ọ̀rẹ́ ẹbú, àìmọye àwọn ọ̀rẹ́ tó yẹ pé wọ́n wulẹ̀ fẹ́ bà tiẹ̀ jẹ́ ni. Wọ́n ti rí ọ pé góòdì ló gbé dání, wọ́n fẹ́ gbà á, wọ́n fẹ́ fi páńdà lé ọ lọ́wọ́. Ló fi jẹ́ wípé tá a bá ń sọ pé ọ̀rẹ́ ẹni gan ní bá ní pilẹ̀ ọlà, a jẹ́ pé yóò nírú ọ̀rẹ́ tí ó jẹ́, ọ̀rẹ́ òótọ́ ni ó jẹ́, ọ̀rẹ́ minú ló máa jẹ́. Ọ̀rẹ́ bí ẹbí ni ó jẹ́. Náà sọ wípé mo sá kójókójó bí ẹni tí ò lárá, mo bùrìnbùrìn bí ẹni tí ò léèyàn.
bá a bá bùṣe gàdà tá a bá pàdé ọ̀rẹ́ òótọ́ àwọn ìyániláàjẹ bí ẹni lọ. Bó o ló ṣe débi tí àwọn èèyàn tí ò mọ̀ ọ́ rí tán ṣe ń gbìyànjú àti jẹ́yàn lórí rẹ, tí wọ́n kó ọ mọ́ra, tí wọ́n ń ṣe dáadáa sí ọ, tí wọ́n ń rẹ̀ ọ́ lẹ́kún, tí gbogbo ohun tó bá jẹ mọ́ ọ̀rọ̀ ayé rẹ tó ṣe pàtàkì ló kan àyà wọn. Ṣérú ọ̀rẹ́ bẹ́ẹ̀ ṣé kò ní yá ọ lájẹ bí rẹ lọ? Mo sá kójókójó bí ẹni tí ò lára, mo bùrìbùrì bí ẹni tí ò léèyàn. Bá a bá bùṣe gàdà tá a bá pàdé ọ̀rẹ́ òótọ́ àmọ́ ìyániláàjẹ bí ẹni lọ. Ẹ má gbàgbé wípé ìdánilẹ́kọ̀ọ́ lójú òpópó ayélukára online class yóò bẹ̀rẹ̀ pẹ̀lú oríṣiríṣi àwọn òwe, àkànlò èdè, àṣàyàn èdè Yorùbá àti gbogbo ohun tó bá rọ̀ mọ́ àṣà àwa ńlẹ̀ Yorùbá. Tá a bá pera wa lọ́mọ Yorùbá, kò yẹ kó jẹ́ pé àti lòwe wọnú ọ̀rọ̀ ni ó jẹ́ ìṣòro fún wa o. Tí n bá sì mọ̀ pé eléyìí ló jẹ́ ìṣòro fún òun, gbìyànjú àti tán ìṣòro yìí pẹ̀lú àǹfààní tá a fẹ́ fílẹ̀ yìí, online class. Torí pé ipa táwa lè kó gẹ́gẹ́ bí ọmọ Yorùbá là ń kó lọ́wọ́ yìí. Láìpẹ́ á kéde orí ibi tá a ti máa ṣe àtàsìkò tá a bẹ̀rẹ̀. Ẹ lọ máa gbìyànjú, ẹ kọ́kọ́ lọ máa bá mi follow iṣẹ́ wa yìí ná, ẹ dẹ̀ máa like ẹ máa comment, kẹ́ ẹ máa béèrè lọ́wọ́ wa káàánú ó sì máa dá lóhùn. Ẹ ṣé gan o, Ọlọ́run níjọ́ bàjẹ́. Ó dìgbà kan náà.